Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi. Èmi ni ọmọ yín, ọ̀rẹ́ yín, Samuel Adémọ́lá. Èmi lọmọ wá, ọmọ ẹkùn, ọmọ bòkúrè mi, Ìjẹ̀ṣà tí ò jòbì, ojúlòró. Èmi lọmọ odò àpọ̀nàdà. Èmi lọmọ atẹ́ní àti ẹ̀ka, ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Èmi lọmọ lóbì kan wọ̀ tiriwọ́. Èmi lọmọ lóbì kan wọ̀ tiriwọ̀. Èyí tó fẹ́ tẹni, àwọ̀ sápò ẹni. Èyí tí ò fẹ́ tẹni, àwọ̀ sínú igbó. Èmi lọmọ ògèdègbé, agbógungbòrò, adípọ̀npọ̀n lójú ogun. So ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò èdè Yorùbá tí a máa ka ewì akọ́mọlédè ẹni tó sì kọ ìwé yìí tórúkọ rẹ̀ jẹ́ Dèbò Awẹ́. Tó èyí tí a máa kà nínú ewì èdè Yorùbá yìí ni ọ̀kẹ́rẹ́ dùn lọ́bẹ̀ bá a wí fọ́mọ ẹni agbọ́ orí ọ̀kẹ́rẹ́ kókó láwo. Ọ̀kẹ́rẹ́ jẹ́ ẹranko tó ń gbé inú igbó níbi tí ìtìpó sì gidi gan. Ọ̀kẹ́rẹ́ gbádùn ẹyin tó ń pọ́n. Ọ̀kẹ́rẹ́ onírù yẹ́túyẹ́tú ní ìdí. Bọ́ọ̀kẹ́rẹ́ bá ti rí ejò tàbí ohun abàmì mìíràn á máa ṣe wọ́n kíkankíkan pé káráyé wá wọn ní nǹkan abàmì. Ọ̀kẹ́rẹ́ dùn lọ́bẹ̀ dán wò ló bíyá ọ̀kẹ́rẹ́. Òwe àwọn àgbà ni. Ọ̀kẹ́rẹ́ lọ́ba ìlú Ṣakí, ìlú tí ń bẹ lókè Ògùn nípínlẹ̀ Ọ̀yọ́. Ṣakí ló ní Àsábàrí, ọmọ Ògùn ọ̀rọ̀kìn, àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà. Ọba aládé ni Ọ̀kẹ́rẹ́ ti ìlú Ṣakí. Kádé ó pẹ́ lórí o, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Tó ṣókí báyìí lọ́bẹ̀ ó gbé. Ká tún fi ire ayọ̀ ká tún fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ má gbàgbé láti tẹ subscribe button yẹn. Tẹ́ bá gbádùn fọ́nrán yìí, ẹ má gbàgbé láti like láti share sí àwọn ọ̀rẹ́ yín àti ojúmọ̀ ẹni tí ẹ bá fẹ́ràn láti share sí káwọn náà lè rí wò. Tó ẹ má gbàgbé láti wo àkọ́tún ètò mìíràn ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ọjọ́ kan náà ní ìgbà àkókò kan náà lórí ìkànnì kan náà. Orúkọ mi ò yípo padà, orúkọ mi tèmi ní Samuel Adémọ́lá. Tó ire kàǹkà.